lọ́jọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹrin tá a wà yìí yóò di 26th of April 2024 ṣíṣe ọjọ́ ẹtì yún ọjọ́ Friday ọ̀sẹ̀ tá a wà yìí ó ní ariwo ìbànújẹ́ tó sọ lágboolé tíátà Yorùbá nígbà tí gbajúmọ̀ àgbà òṣèré tíátà ni tó máa ń kópa babaláwo nínú fíìmù alàgbà Ganiyu Oyeyemi ẹni tó pè yẹn mọ̀ sí Ògúnjìmí Ajàgàjìgì Ògún tó jáde láyé o ṣùgbọ́n tó jẹ́ pé lẹ́yìn tí gbajúmọ̀ òṣèré tíátà ní ìpínlẹ̀ Àfọ̀ tó kéde ikú ẹ̀ sórí ẹ̀rọ ayélujára Instagram ẹ̀ ọ̀pọ̀ èèyàn ni kò mọ àṣírí ikú tó pa Ògúnjìmí Ajàgàjìgì Ògún ṣùgbọ́n nígbà tí wọ́n ń bá tẹlifíṣàn Yorùbá Tòótọ́ sọ̀rọ̀ àwọn tó súnmọ́ mọ̀lẹ́bí Ògúnjìmí jẹ́ kó di mọ̀ wípé láti bí ọdún díẹ̀ sẹ́yìn ni bàbá náà ti ní ìpèníjà wọ́n ní ìpèníjà bẹ̀rẹ̀ lọ́dún 2014 nínú oṣù kẹta ọdún náà nígbà tí wọ́n fi ẹ̀sùn kan pé ó bá ọmọdébìnrin kan ọmọ ọdún 22 22 years of age tó ń gbé lọ́dọ̀ ẹ̀ ní ìlú Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọn ló fipá bá a láṣepọ̀ èyí tó jẹ́ káwọn ọlọ́pàá gbé tí wọ́n tì mọ́lé ńgbà náà wọn láti gbà náà ó ní ayé Ògúnjìmí ò ti rí bákan náà mọ́ tí wọ́n ní kò mọ bí ara ẹ̀ ṣe ń ṣe mọ́ nítorí pé láti gbà náà yàtọ̀ sí pé kò wọ́n pè sí eré tíátà mọ́ nǹkan ò tún lọ déédéé fún un ṣùgbọ́n lẹ́yìn ìgbà yìí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé oríṣiríṣi ìrònú àti àwọn àìsàn lọ́kọ̀ọ̀jọ̀kan ló tún padà jẹ́ kí àìsàn rọpárọsẹ̀ ìtòlóyìnbó ń pè ní stroke kó máa kọlu Ganiyu Oyeyemi ẹni tó pè yàn mọ̀ sí Ògúnjìmí kódà gbogbo tún ní yàmbá lọ́dún díẹ̀ sẹ́yìn gbogbo ètò jẹ́ kí ìlera ẹ̀ yíwọ́ ilé ìlàsìgbọ̀pọ̀ tí ń bá yí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ṣùgbọ́n tí wọ́n ní ìrànlọ́wọ́ kò dìde láti ọ̀dọ̀ àwọn gbajúmọ̀ òṣèré tíátà ẹgbẹ́ ẹ̀ tó jẹ́ pé wọn kò tiẹ̀ wú ọ̀dọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ni wọn kò ṣàánú fún yàtọ̀ sí àwọn péréte kan pàápàá kúnlẹ̀ Àfọ̀ tí wọ́n ló ń yẹ ìlera bàbá náà wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣá o ọjọ́ ẹtì ọjọ́ Friday ọ̀sẹ̀ yìí ni Ògúnjìmí padà jáde láyé tó sì jẹ́ pé lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni wọ́n sìnkú ẹ̀ nílànà ẹ̀sìn Islam fún gbogbo àwọn tó ti gbẹ́jú láti ìwọ̀n àárín ọdún 1990s ìyẹn mid-90s wá sí òkè sí ọdún 2000s lọ sókè ó ní òkìkí Ògúnjìmí ló fi kàn gidigidi nítorí pé gbogbo àwọn fíìmù ìbílẹ̀ pàápàá fíìmù olóògùn ẹ̀ ló jẹ́ pé Ògúnjìmí ló máa ń kópa nínú ẹ̀ òun àtàwọn bíi Lálùdé Àbíjà àwọn alápẹ̀ni òòṣà ni wọ́n sì jọ máa ń wà á kó nínú fíìmù gẹ́gẹ́ babaláwo àti olóògùn ṣùgbọ́n tó jẹ́ pé akọni nǹkan tó ti lọ nídìí iṣẹ́ tíátà Yorùbá báyìí o bàbá Ògúnjìmí Ajàgàjìgì Ògún òun náà ó ti dágbére fáyé báyìí tó pa àwọn gbajúmọ̀ òṣèré tíátà tí ó sì ti ń ṣèdárò ẹ̀ lórí ẹ̀rọ ayélujára.